ó dé bá mi studio nísìn àti ìkó fánlẹ̀ ìfànsẹ̀ bí àlá o. àwọn agbébọn kan wọ́n ti lọ jí ọmọbìnrin kan àti ọmọ rẹ̀ méjì ìbejì. wọ́n ti jí wọn gbé láàárọ̀ yìí o. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning. But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Ìwọ nìkan kọ́ ló wà ńbẹ̀ tó méjì mẹ́ta mẹ́rin ẹ ti rí àwọn èèyàn pé àwọn pípù yìí ló ń àwọn tó ń ṣe ibi lélẹ́yìí o. O ti fúnra ẹ rí bọn ẹ ti fúnra yín rí ọta ẹ ti oríṣiríṣi lọ́wọ́ wọn. Inú gbọ́lẹ̀ ti mú wọn ẹ ti rí wọn ọ̀rẹ́dì o. Ẹ ti káṣọ wọn because mo ti rí fídíò ẹ tó méjì mẹ́ta báyẹn. Ẹ ti rí wọn ẹ ti káṣọ wọn. Wúwo ó ti gbé fóònù ẹ̀ ń rìkọ́ọ̀dù. Kí ló ń rìkọ́ọ̀dù fún? Can you just tell me? Kò ní ìdìgbà tí wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ sẹ́yìn yẹn bọ́. Sẹ́yìn lọ ni sẹ́yìn lọ ni. Mo rí burúkú sáré lórí kúta bí. Bẹ́ẹ̀ mọ̀ lọ́sẹ̀ ni mẹ́mọ́. Ẹ jẹ́ ká òdì wọn, ẹ jẹ́ òdì wọn. Akú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin ló wà Ṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fọ̀ọ̀sẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀. Tọ́ lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí. Tọ́ lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. ó dé bá mi studio nísìn àti ìkó fánlẹ̀ ìfànsẹ̀ bí àlá o. àwọn agbébọn kan wọ́n ti lọ jí ọmọbìnrin kan àti ọmọ rẹ̀ méjì ìbejì. wọ́n ti jí wọn gbé láàárọ̀ yìí o lọ́nà challenge lọ́nà ìléwùrà opposite Vanguard. ẹni tá a wí yìí bóun ló ṣe jẹ́ sólóṣèlú. ṣé ẹ mọ̀ pé n ò tí ì gbọ́ ilé rárá tẹ́lẹ̀ tí mo fi ń sọ wípé ẹ̀yin tẹ́ ń fa àwọn èèyàn ṣòṣèlú ẹ̀yin nu ọlọ́nu èèyàn pẹ̀ǹkẹ̀lẹ̀ ni wọ́n gbé o. ẹ jẹ́ Báyọ̀ Adelabu àbúrò rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ méjì ni wọ́n kó o. lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. ẹ mọ̀ pé n ti ń jàyàn láyà tẹ́lẹ̀ ni pé a lè travel a lè ṣe wọ́n tún ti ń gbé èèyàn láàrin ìlú báyìí o. wàhálà ti dé o. bó o láti máa sùn bó o láti máa jí báyìí. wọ́n pẹ̀lú kan ní Káyọ̀ mọ́ nípínlẹ̀ Kwara. alẹ́ ẹjọ́ kan ní abalẹ̀ síbẹ̀ tí wọ́n sì pa èèyàn bíi 200. àwọn obìnrin àtọmọ kéékèèké tó lé nígbà wọn kó wọn lọ nù. ìròyìn tó bá ń lọ́kàn jẹ́ ibẹ̀ ni pé wọ́n ní ẹ kéde pé wọ́n ó ṣe wòlímọ̀ Kùránì fún àwọn ọmọ tí wọn kó wọnú gbóhùn. èyí tí ń sọ pé ìjọba ò rí wọn gbà á lẹ̀ láti gbà náà. tí wọ́n fi kéwú tí wọ́n fi sáókè àlùkàránì. wọ́n wàá ṣe wòlímọ̀ fún wọn wọ́n sì tún kéde ẹ̀. ṣe rí pé ọ̀ràn ti dé báyìí. ẹni tí èsè mùsùlùmí wà nù wọn kìrìsìtẹ́nì wà nù wọn. ṣe rí nígbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lórí nẹ́ẹ̀tì àwọn bíi méjì mẹ́ta péré ni mo ṣàlàṣàyàn nínú àwọn mùsùlùmí. àáfàá kan tí wọ́n ń pè láàfáà Akeem oníláwàní àti àáfàá Akeugba Gold àwọn méjèèjì ni wọ́n sọ òdodo ọ̀rọ̀. mi ò tí ì rí mùsùlùmí kankan jáde kí wọ́n tako àwọn ará bíi. èyí tí Islam sì kọ́ wa ni kéèyàn ṣe déédéé káwọn fi gbá kan bọ̀ kan nú. ẹ̀yin àgbà ẹ̀sìn mùsùlùmí ẹ má káwọ́ gbéra o ẹ má fi gbá kan bọ̀ kan nú o. báwọn kìrìsìtẹ́nì ṣe ń ké ẹ̀yin náà ẹ má ké. ẹ jẹ́ wọn mọ̀ wípé kínní yóò bófin Ọlọ́run mu o. àwọn tí a ń jiyàn gbé tí a ń béèrè fowó
ìjà súnà kọ́ yẹn o. Àwọn tí a ń béèrè pé ẹ lọ rọ̀ kadà wá, ẹ lọ ra gbá wá, ẹ lọ ra wo wá, ẹ lọ ra páálí sìgá báyìí wá. Ìjà súnà kọ́ wọn o. Ètí sẹ̀rí àwí bí a bá ń jagun gan-an, wọ́n ní wọn ò gbọ́dọ̀ pa ọmọdé, wọn ò gbọ́dọ̀ ṣe wọ́n léṣe àtòbí. Àtó ń béèrè obìnrin tó pọnmọ sẹ́yìn. Àwọn eléyìí wọ́n ti ṣépa ti ìsìláàmù. Ẹ jáde pẹ̀lú confidence, ẹ jẹ́ wọn mọ̀ wípé wọ́n ń bo ọkọ̀ ọlọ́run jẹ́ ni. Mùsùlùmí ni mí ẹ̀mẹ́tàlá mọ́ lọ Mọ́kà. Tọ́wọ́ ṣe pé ńgbà wọn pààyàn wá ń pé hallelujah hallelujah ní ìsìn àti mọ ní tí wọ́n ń wí. Ká pé wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ bẹ̀yàn lórí wọn á pé hallelujah hallelujah. Tẹ́ ẹ mọ̀ pé àwa mùsùlùmí àní dákẹ́ rọ́rọ́rọ́ báyìí. Wàhálà ti dé. Ọlọ́run bá wa mú wàhálà òun kú o. Àní kú lẹ̀dẹ́kú. Kí onígbàgbọ́ kí wọ́n takò pé kíní yìí ọ̀dà. Kí mùsùlùmí ó takò pé kíní yìí ọ̀dà. Káyé sọ pé àwọn ẹlẹ́sìn báyìí ní í ṣe báyìí. Nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń ṣe yìí, bá a bá tàn díẹ̀ wò dáadáa, ààrẹ ni ti ń fẹ́wọ́ tí ń jalè tó sì jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ká wá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jalè o. Kò sí àáfàá tí wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́ ni. Ṣé kò sí wòlíì tí wọ́n pàréèdì pẹ̀lú orí èèyàn tó gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ tó kún tí wọ́n gbé lé lórí tó jẹ́ wòlíì àbí babaláwo láàrí àbí oníṣègùn láàrí tí wọ́n ká nǹkan bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́. Ẹ̀yin ni ẹ jáde ká ẹ sọ pé ẹ̀sìn yín ò fààyè gbarú nǹkan báyìí. Mo ní á mọ̀ wọ́n ní wọ́n kó obìnrin yìí àtàwọn ọmọ méjì àwọn ìbejì wọ́n kó wọn sínú mọ́tò Corolla tí wọn ò gba nọ́mbà sí painted. Wọ́n fìdí ìbọn fọ́ mọ́tò tí wọ́n fi kó wọn kúrò nù ẹ̀. Ìjọba ìtọ́la sọ́túnla ní ìsìn. Ẹ máa gbọ́ pé wọ́n ti fóònù wọn ti bára ilé sọ̀rọ̀. Mo gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Bóyá yìí ti gbọ́ yẹn àbẹ́ẹ̀ tí ì gbọ́. Ìyá tí wọ́n gbé ọmọ rẹ̀ wá ń bá wọn sọ̀rọ̀. Wọ́n níye mílíọ̀nù báyìí ni ẹ lọ ń wọ́n là lè rí àfọlọ́ǹbẹ̀yìn. Ọ̀pẹ́ kò jìnnà wọ́n bẹ̀rẹ̀ sí ní nà ìyá òní. Ìyá ni wọ́n ti ń nà ń wo. Kó jẹ́ ìyá èèyàn ẹ wo kọ̀ǹdíṣàn tí èèyàn wà ń jọ náà. Tí a sì máa fẹ́ ni pé kí ọkàn èèyàn gbọgbẹ́ nígbà tí èèyàn bá gbọ́ pé wọ́n ń dá sẹ̀ríà fún èèyàn tèèyàn. Ẹ worú àwọn ọmọ tí wọ́n fi ke jóná tí wọ́n ń kàn án sí lára tí wọ́n ń kàn ké gbóná sí lára. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ rora wa wo. Bẹ́ẹ̀ bá ṣerú ẹ̀ fẹ́ràn gan-an ìkà ló ń tọ̀. A tó ń béèrè èèyàn abẹ̀mí. My name is Bamidele Salam, elected by the people of Ede North, Ede South, Egbedore, Jibo Federal Constituency of Osun State. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning. But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Mr. Speaker, for reasons we all know, most of the children of those of us who are in leadership position today order, please. Attend private schools. Some of them outside of the Federal Republic of Nigeria because we can afford it. The children of the poor, the children of the laborers, the children of the teachers, the children of the carriers of wood attend public schools. And we cannot afford to close our eyes to the realities of the dangers that their children and the teachers face today in Nigeria. And I want to suggest, Mr. Speaker, that part of the resolution of this motion should be the need for the federal government of Nigeria to create a special force, a special security architecture specifically designed for the school system. Many countries of the world that face similar problems devised creative means of protecting their schools. There was a time, Mr. Speaker, that the Nigerian Civil Defense Organization had a school security system. And I'm saying it on good authority that committee, that body that was set up by the Civil Society, by the Nigerian Security and Civil Defense Corps, was never funded for the period of its existence. I think it is high time that we looked at this problem in a very, very urgent manner and provide adequate security for all schools. I disagree with those who say that we cannot protect all schools. If we can protect the thousands of public office holders in Nigeria, we can protect the children of the poor who attend our public schools, protect the teachers. And on these incidents that happen in Oyo State, I say that the government needs to be more proactive, needs to be more reassuring
in a manner that will not allow the problem to fester more than what, and provide comfort to the victims of this attack. I sympathize with the government and people of Oyo State. I sympathize with other children in that part of the country that are in captivity at the moment. And I pray that we will have the courage, the determination to do the right thing within the shortest possible time. Thank you so much, Mr. Speaker, for this opportunity. ẹ dúró kí ló ń ṣàwọn èèyàn wa náà kí ló ń ṣàwọn míì náà what exactly can you tell me kí ló ń ṣẹlòmíì wọ́n ra nǹkan ṣeré fẹ́ lòmíì rí ni what's this ìwọ nìkan kọ́ ló wà ń bẹ tó méjì mẹ́ta mẹ́rin ẹ ti rí àwọn èèyàn pé àwọn pípù yìí ló ń àwọn tó ń ṣe ibi lélẹ́yìí o ó ti fúnra ẹ rí bọn ẹ ti fúnra yín rí ọta ẹ ti oríṣiríṣi lọ́wọ́ wọn inú gbọ́lẹ̀ ti mú ẹ ti rí wọn ọ̀rẹ́dì o ẹ ti káṣọ wọn because mo ti rí fídíò ẹ tó méjì mẹ́ta báyẹn ẹ ti rí wọn ẹ ti káṣọ wọn wúwo ó ti gbé fóònù ẹ ń rìkọ́ọ̀dù kí ló ń rìkọ́ọ̀dù fún can you just tell me kí ni advantages recording tó ń rìkọ́ọ̀dù yẹn kí ló ń rìkọ́ọ̀dù fún kí ni torí kò yé mi wọ́n ra nǹkan ìṣeré fẹ́ lómi rí ni okay ẹ ti rí these are the people kò sí nǹkan kan okay kí ló ń rìkọ́ọ̀dù fún can you just tell me the advantage of you recording okay ẹ ti capture wọn you don't know the next thing tó yẹ kẹ́ ẹ ṣe báyẹn rà you know okay ẹ mọ nǹkan míì tó yẹ kẹ́ ẹ ṣe eléyìí tá a gan fi ń bà kíní jẹ́ ló pọ̀ jù ṣé ẹ mọ nǹkan míì tó yẹ kẹ́ ẹ ṣe you don't know the next move tó yẹ kẹ́ ẹ move kámẹ́rà ló kàn àbí ṣé kámẹ́rà ló kàn you don't know the next thing tó yẹ kẹ́ ẹ ṣe kámẹ́rà ni wọ́n ara nǹkan ṣe fẹ́ lómi rí ni you don't know the next thing oh my next thing you don't know the next thing you can take them to station and you hand them over to the higher authority bó bá dẹ̀ wẹ́ ọmọ Yorùbá ni ẹ o máa bọ̀ comment section kó tó wá máa showcase stupidity ẹ ohun tí mo wí mẹ́jọ yìí ẹ you take them to station and the higher authority very simple ọtí mú kó ara ọtí yíyá okay. wọ́n lè sá lọ ẹ wojú ẹ dáadáa. bàbá ẹ tẹ́bílẹ̀ kò ní ìdíkẹ́bílẹ̀. bàbá wo ẹ wojú ọ̀daràn ẹ wojú wọn jókòó ẹ. báyọ̀ mọ́. Wíyí wá, ó sì kú kán. Ayọ̀ àyẹ̀kọ́lá. Ẹ̀mí wọ̀ ló kúkú àbòrò, àwọn láì padà gbà ẹ̀wọ̀jú wọn. Bọ̀dá ẹ̀bílẹ̀. Ó yá. Túndé wẹ́dọ̀ jàre, kíkèké, ìyàwẹ́dọ̀. Túndé ẹjọ́ ayọ̀kọ̀tọ́kùn nǹkan kíkèké. Ọ̀gá mi tó káwọn lẹ̀ ń wọ̀ yìí ogójì ọdẹ nítorí wọlé Adelabu ọdún. Olóòwò lè dúró náà. Tí bá ẹgbẹ́ wọlé ní wọn nìkan tó máa fi wá sí àdúgbò agbábọ̀dé fún wa. Àwọn ẹ̀ka èèyàn yìí. Màálù wọn láìpẹ́ yìí máa fi fúnlẹ̀ màálù wọn síta yẹn rí. Ìyẹn ní Boko Haram. Ẹ̀bílẹ̀ ẹ mọ̀ jẹ́ lu wọn kò ní ìdìbò àlù wọn ká lè kó o dé láìsí. Àdèmẹ̀sí gbàgbà. Ẹ bó jà sí wọlé ṣe ẹja akọ ìdílé láì. Gbogbo wa lẹ́sẹ̀ láti kiri jẹ́. Ẹ bá gbogbo wa jẹ́. Ẹjọ́ ẹ kọ́ tó kù dà. Ẹ wò kéyí kọ́mọ yẹn máa kọ́ òkè ilé àbẹ́ ìlú báyìí. Ẹ gbogbo ọmọ Nàìjíríà ẹ wò kéyí. Ẹ wò kéyí táwọn abí wa háìdì sí Ọlọ́run. Màálù wọn ti sìnkú jáde lọ báyìí. Màálù wọn ti sìnkú jáde lọ. Ẹ wò inú gbọ́ kìjìkìjì inú ẹ̀gbẹ́ ẹ̀wọ̀n Ìbàdàn la wá sápamọ́ sí. Ẹni á sì ṣe láyé nílá. Báyìí ti àti ìdèwọ́ ẹjẹ́ bá bọ́ lọ. Ṣé ìlérí lọ?
kò ní ìdìbò àti ìwọlọ́wọ́ bẹ́ẹ̀ sẹ́yìn rẹ̀ bọ́ sẹ́yìn lọ ní sẹ́yìn lọ. mo rẹ burúkú sáré lórí kúta bí bẹ́ẹ̀ mọ̀ lọ́sẹ̀ ni mẹ́mọ́. ẹ jẹ́ ká òdì wọn ẹ jẹ́ òdì wọn. but ẹ jọ ṣé ìkẹta wọn kọ́ sá. kọlọ bá wà lú òkè. ẹ jẹ́ ọwọ́ wọn. Ebe orí orí. Dọ́nà wa, àwọn ọlọ́nà kan wà bí. Bàrà òní tó wẹ̀ bàrà ò. Bàrà ò lámẹ́nu àmínú wọ́n wáṣẹ́ àfọ́jú àmínú àti wúdì. Olórí burúkú ni àmínú tó jẹ òun ló bá wọn wáyé. Ìyókùdà olóbìsí ìrọ̀ yọkẹyẹ ni. Àmínú èwo ló jẹ́ àmínú? Àmínú kánú àbọ̀ àmínú kútọ́. Ọ̀yá dé àwọn yẹn. Kọ́ máa sá lọ kí mi ló fásẹ̀. Ṣé kí wá dé ẹ̀ wá yìí dé? Ní kọ́mọ̀ kúlẹ̀ àríwọ̀ ìwọ̀n kí ló dà fídíò ọ̀daràn. Dọ́wọ́ ṣe máa mú ìyàwó pé bá tú lẹ̀. No, no. I thought you wait. Wait. Ẹ jẹ́ wọn lọ bá wà lúwo wọn kọjọ wọn bọ́ọ̀lù gbé. Bàbá wa rí lówó láti ìlú ọ̀tán lélẹ̀ wò yìí. Ọ̀tán àbòlé àwòtẹ́pẹ́kùn. Àbí bàbá orí owó ọ̀nlẹ̀ wò yìí. Ẹ pẹ̀lẹ́. Àwọn màálù yẹn wọ́n ti gbà bẹ̀rẹ̀ lọ. wọ́n ti gbà mọ́ ọmọ gbogbo obìnrin rìn báwọn ṣùgbọ́n bá ṣe máa rìn yẹn wọ́n fẹ́ padà sí ọ̀nà olókè méjì. Ọ̀nà olókè méjì yẹn lúbo ló wà lọ́nà Yabiji. Ọ̀tán náà ló níbẹ̀. Ọ̀tán ló níbẹ̀. Ṣé ẹ ti wá láwọn Fúlàní nínú bíi ajá tẹ̀tẹ̀lé àbẹ́rẹ́ kì í rí wọn? Tí ṣe gbà mẹ́ta tí ṣe mẹ́rin. Mo bẹ́ẹ̀ rí mo báyìí. Ẹ̀yà wọn ọ̀daràn. Ẹ o. Wọ́n ti bà kan jẹ́ nísàlẹ̀ níbi ọ̀pẹ tó ga tó wọ́n tó súnmọ́ wa. Wọ́n ti bà láǹkẹ́ jẹ́. Wọ́n ní Fúlàní ló àmínú Fúlàní. Wọ́n lò ní ọ̀gá wọn. Mo pè é títí kò dá mi lóhùn. Àná tí ń bá wá ko mi ò ráàyè mo fi òkò yẹ kù. Mo débẹ̀ láàrin. Mo kọ́kọ́ ń gbọ́ fọ́ọ̀sì. Wọn tá ń sọ̀rọ̀. Hello, ẹjọ́ bàbá ẹjọ́ àgbọ̀ ọ̀kan tó ń sọ. Kí ló sọ? Èmi kò sí Hausa, wọ́n kò sí Yorùbá. Màálù èmi màálù Aminu kò sí Yorùbá. Kò sí Yorùbá. Ẹ tẹ́ sọ fún mi níjẹta nìyẹn o. Bàbá àpò Hausa. Ṣùgbọ́n mi ò rí màálù níjẹta yẹn bẹ̀tì mo rí àwọn méjì. Ara wọn ní bára kan ara wọn lè tẹ́ ilé. Ó ti kù kan àwọn méjì ni mo rí. Ìkan wà wájú báyìí ìkan wà nù gbóyè báyìí lọ́wọ́ báyìí. So ìgbà tí mo rí pé ẹ jẹ oko mi mo pe àmẹ́nu yẹn direct ó máa ń gbé sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kò gbé sẹ́ẹ̀tì ẹ̀rọ sáàmì nígbà tí mẹ́rin ni mo pè tí ò gbé so rírí eléyìí lóṣù kejì ọdún lóṣù kejì ni mo rí rè so kẹ́ẹ̀rí ẹnì kẹta yẹn ẹnì kẹta yẹn. Àwọn tó kù dà gan. Àwọn èèyàn dà. ẹnì kẹta yẹn tẹ̀lé lórí màálù òbí sí láti ẹnìkan ti gòkè ní tẹ́lẹ̀ dáhùn wo. Ó lọ sọ fún mi mo sọ pé kò sí wàhálà pé mo máa nù sẹ́ńgọ̀ ó máa nù mọ́ àfẹ́kọ́ máa tẹ̀lé máa Bí wọ́n ṣàkóso. Àwọn méjì yìí. Yesterday, my oga don't come for you. Don't tell no come to that place. That baba don't tell abeg no carry malu for you. Àwọn tó ti kú àwọn tó ga ju àwọn ilé lọ. Àwọn tó kidnap mi. Ẹ kí lẹ sọ? Àwọn tó kidnap mi. Àwọn tó kidnap mi. Ibi tẹ́lẹ̀ gbà tó lè yá. Tó jáde lè jọ àwọn àkọ́. Ẹni náà bá ti sí o. Ẹnu àwọn tó kú yọ sọ fún mi. Kẹ́mi jango nípa. Ebi kátó dé oko àwọn ọ̀gá ní apá kìí bá sì sí. No, no be three people. One people. He get another malu. Me get another malu. That person get another malu. Tẹ́lẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ báyìí.
Àgbẹ̀ gbà sàlẹ̀ bí. Ẹ jẹ́ ká dàbà káwọn ilé lọ náà. Gbà sàlẹ̀ bí. Ẹ rí. Ó yá tèfí mọ̀ náà tèfí. Ọ̀nà yẹn tú ẹ máa dáná. Ọ̀dọ̀ àbáwọ̀. Tèfí. Ọ̀kàrẹ̀. Yẹ́lọ́ wa gbọ́ búlù owó rẹ̀ ni. Mo dáhùn káwọn méjì náà lẹ̀ mọ́ àwọn ẹlẹ́bí bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ń parapọ̀ mọ́ lórí ìkànnì tẹ́lẹ̀ ìsàsílẹ̀ àwọn ọ̀daràn olóògùn tó wá ń jókòó àwọn olùdókòwò tó wá ń jókòó jà wá ń lẹ́wọ́ yìí tí n bá yẹn di fídíò yìí máa fi fọ́nrán kan fún yín sórí ní tẹ́ máa rí ibi tá a ti ń lé màlúù wọn ẹ kàn fún mi táìmù díẹ̀ ká fi sì àwọn ilé débì kan. Mọ́tò mi yọ, adìyẹ mọ̀délé o. Olóògùn kú ọ̀làmẹ́ kọ́ bá jọ ọmọ lọ́mọ. Ayé kàwé àti sọ́wọ́ tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀. Kálẹ̀ ètè jáde. Ẹ wo, a ní ká gbọ́ ọ̀rọ̀ tó kálẹ̀ ètè bí jáde ìsàlẹ̀. Wọ́n ní fúdi ìbẹ̀yẹ ga. Wọ́n ní fúdi ìbẹ̀yẹ ga. Bẹ́ẹ̀ orí kúta yìí. Ẹni tó jáde ọwọ́ ayáwo ni. Ó lágídí ẹ̀ ọbẹ̀ jíjà ni. Etí àbúdà ló ń gbọ́. Olóògùn wa jẹ́ ẹ tu dànù òfò lẹ́kọ̀ọ́ orí yín ṣe. Àwọn tó ń ba Nàìjíríà jẹ́ ọbẹ̀ bàjọba Tinubu jẹ́ wàhálà tó ṣe lẹ́gbẹ̀ẹ́ òkè ẹ̀wọ̀n ọ̀run ó dì mí àwọn èèyàn tó ń jẹ̀bẹ̀ pé ó ṣe wàhálà ó kọjú ara àwọn ọmọdé òun ló gẹ̀ẹ́sì tó jẹ́sẹ̀ wọn wà tí gègé àbí. Ẹ̀mí àti gègé ọmọ látújí. Ló ti mi gbọ́dọ̀ jí òun lẹ́wọ́ yẹn ara àwọn ọmọdé àgbà ọdẹ nílùú Nàìjíríà wò lẹ àti ọ̀gá tó wọ fìlà green àwọn gan ló gẹ̀ẹ́sì tó jẹ́sẹ̀ wọn àwọn yìí great hunter. Ṣé ọ̀tọ̀ ni ajáde sí bíbí àbíbo? Ẹ bá pa àwọn ẹ pa àwọn bàbá abẹ́sẹ̀ àti bàbá lẹ́gìrì bàbá olú ọmọ. Kọ́ bá lọ kálọ̀ kàdé wọn lájẹ́ òkú. Ó bá jẹ́ nínú ẹ̀sùn làárù ẹ̀mọ́ kí bá yọ sọ́bí lọ nínú ìjẹ́rẹ̀ nígbà tó mo sọ nígbà tó ní ìbẹ̀rẹ̀ ojú ẹ̀sẹ̀ rẹ̀ mo ní bẹ̀yẹ̀ wà wọ́n á lẹ́kẹ̀ẹ́ bó ṣe kí onígun bẹ̀yẹ̀ kẹjá mọ́kẹ́ kí mo ti mọ̀ bí ọ̀sẹ̀ rìn kí n nàbọ́ sí ẹ̀ lè sá kí n nàbọ́ sí ọbí yé ẹ̀ sá mo nàbọ́ sí bí yé kí n kàn bẹ́ẹ̀ kó yàrá bẹ́ẹ̀ kí bá ṣe kí ni èmi afáyà ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ti dáràn kí wọ́n ti dé pààyàn àdúgbò èmi mo ti pa mẹ́ẹ̀ta kó bá jẹ́ wọn ti pààyàn máa pa mẹ́ẹ̀ta èmi ni wọ́n ń bọ̀ tó ní rìn sọ̀rọ̀ mi lọ mo ti wá dúró rìn mo ti gbọ́ rìn àti wá mi bọ̀ bí ìfọ́ tẹnu káwùkáwù bẹ́ẹ̀ mo kàn jáde ní ìṣòro ẹ̀ta kan fún ìgbàmù Yes sir. Mo mọ àmì ọ̀ mi ò dẹ́sẹ̀ lé. Akílà